A kú dédé àsìkò yìí, ó kẹ́yìn lólùfẹ́ mi nílé lóko ní ẹ̀yìn òdì káàkiri àgbáyé. Bágbé yẹn ṣe ń wù mí ní ìgbà àkọ́kọ́ ni. Èmi lọ́mọ ìníṣà òye, ìníṣà òkú, ọmọ agbógbórajó, ọmọ àfihàn jẹ ẹ̀kọ́ gbóná. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Lórí ètò yìí, mo máa sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò fún ìtọ́jú ara wa. Eléyìí tí mo mú wá fún wa lónìí náà ni báwo la ṣe ń tọ́jú ẹni tó bá ní kùnnú àbí ìpá. Ẹni tó bá ní kùnnú tí kùnnú máa ń dà láàmú àbí ìpá, nǹkan tí a máa ṣe kò náà ní eléyìí. Bá mi lọ wá èso abèrè àti èso ẹ̀mí. Èso abèrè àti èso ẹ̀mí, ẹ̀rù alámọ̀ àti ìyèré. Báwo la ṣe máa ṣe? Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùfẹ́ wa jákèjádò àgbáńlá ayé, ẹ̀yin tí ẹ ti subscribe, a dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé o. Àpò sásámùrà kì í bẹ ẹ̀ níwá owó tí o. Ẹ̀yin tẹ̀ ti subscribe tẹ̀ kan wò wá, ẹ dákun má wò wá lásán. Afọlọ́run bẹ̀ yín, ẹ ránṣẹ́ yìí lọ́wọ́, Ọlọ́run ràn yín náà lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ̀ ràn wá lọ́wọ́ lórí ètò yìí, tẹ̀ ń fún wa ní owó, ẹ̀ ń fún wa ní káàdì, ẹ̀ ń fún wa lẹ́bùn lọ́lọ́kan ọ̀jọ̀. Ẹ ṣé o. Ibi tí a bá ti wá mú owó náà, àpò sásámùrà kì í bẹ ẹ̀ níwá owó tì láṣẹ Olódùmarè. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé gan ni o. Mo mọ̀ lórí níta fẹ́ràn ni pé ẹ máa bá wa subscribe yẹn náà ni ó mọ fáwọn náà ní kó yá. Ẹni pé gbàtẹ́ subscribe inú tèmi gan dùn, ara mi yá àti wá sórí atẹ́gùn ní gbogbo ìgbà. Ẹ sì mọ gbádùn wa ju bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa yìí. Àyẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni, àyẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Ẹ gbádùn wa ju báyìí lọ. Bẹ́ẹ̀ bá ṣe ń gbádùn mi náà máa gbádùn yìí. Àwa máa gbádùn Ọlọ́run, á gbádùn Ọlọ́run. Gbogbo ṣe ń jẹ́ tẹ̀lé Èdùmàrè. Nífẹ̀ẹ́ nìkan kan ṣàwátì. Ọdún yìí parí lọ báyìí tó wà yìí, agbó tó ń bẹ nínú ọdún tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí, kò ní jẹ́ ìpín mi àti yín o. Ọdún tá a wò níwájú yìí, dáadáa tí ń bẹ nínú ọdún tá a wò níwájú yìí yóò jẹ́ ìpín mi àti yín. Oṣù babaláwa yìí kò wá ní dìwà mẹ́rù lọ, tàyà tọmọ tẹ̀lé tara. Eléyìí ni báwo la ṣe ń tọ́jú àìsàn kùnnú àti ìpá. Ẹ bá mi lọ wá èso abèrè, èso ẹ̀mí, èso abèrè, èso ẹ̀mí àti ẹ̀rù alámọ̀ àti ìyèré. Ẹ jẹ́ ká gún papọ̀, ẹ jẹ́ kí a sá kó gbẹ, ẹ jẹ́ kí a lọ̀ kó di lẹ́búlẹ́bú. Ṣé rí páúdà tí a lọ̀ yìí, a lè fi páúdà yìí po òrí ká pò mọ́ òrí ká máa fi mu ẹ̀kọ́ gbóná. Ṣé rí páúdà tó bá tún kù náà, a lè tún máa fi lo ògì gbóná àbí ká máa fi mu tíì bá ṣe wà lọ́rùn ni. In tó ń jẹ́ kùnnú yẹn, appendix ni, àní yóò máa yọ fúnra ẹ̀ yóò máa yọ gbogbo ṣe tẹ̀lé Èdùmàrè. Ẹ bá mi subscribe sórí ètò yìí, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Babaláwo la bá jẹ́ ní pásítọ̀ ni wá ní ìkéyìí tí a bá wù kí a jẹ́, ẹ dákun mo bẹ̀ yín. Ẹ bá mi subscribe sórí ètò yìí, ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Nínú ìbára lórí ètò ìlónìí tó bá dìgbà míì, eléyìí tó fi yàtọ̀ sí eléyìí wá. Orúkọ mi ò yí padà, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, orúkọ mi ni Dr. Azeez Abọ́ládé Ọmọlámídé. Káfíńpàdé ó dìbò bí ọjọ́rọ̀.